tó bá rò pé ọkọ ẹ̀ ò dó ẹ dáadáa tó wá wò pé ẹ dáwọ́ bò ó. ẹlòmíràn ní 2 minutes lọ́kọ òun 2 minutes yẹn ó dẹ̀ ń gbà nígbà tó láìkẹ́ kí ló dé tó wá di pé wọ́n tiẹ̀ ti wá di 5 minutes báyìí tí wọ́n ti improve jọkọ ẹ̀ lọ ni àbí kí ló dé tó fi láìkẹ́ ńlá tó fi láìkì pé kó pẹ́. kó lo kùkúmbà ẹ sọ délẹ̀. kó lo kùkúmbà kí ló dé tó yẹ kó ṣe wá láìkì ẹ̀ ń sìn nígbà tó wà ní kárọ̀tì ṣé bó ń bá a jẹ́. kó ra wọn jẹ́gẹ́jẹ́. wọ́n fẹ́ wọn lójú ni o. wọ́n fẹ́ wọn lójú ni. ta ló kọ́ wọn nílò ẹ̀kọ́ bẹ́ẹ̀. àwọn ọkùnrin bíi yín náà ni. tí mo jẹ́ nǹkan kékeré ló wà lábẹ́ yín bẹ́ẹ̀ ṣe wà yẹn. kékeré náà ti ẹni kò tóbi. tẹ bá ń ṣe tí mo jẹ́ ìyàwó yín máa manage ojú wa ò tí ì ràn ṣùgbọ́n nísìn wọ́n ti foríṣiríṣi nǹkan wà lórí ara. wọ́n bẹ kí ni gbòòlà kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mà. bólà náà ni òun náà ni kíní tá à ń sọ yẹn. nígbà yẹn Yínká Quadri ló máa ń lóyún mi. ọmọ olóòrè ẹ̀kan nílé àwọn yẹn gan. nígbà yẹn o àwọn alẹ́ bí wọn bí aláya mi da. kẹ́débẹ̀ ẹ fẹ́ try àwọn ọmọ ni ṣé àwọn wọ́n sì wù àǹtí ẹbí mi sọ àti ayé ti. tá a bá dẹ̀ pé gbogbo àwọn àlè tá à ń bá sùn tá a bá pé gbogbo ẹ mọ̀ bínú tá a bá pe gbogbo àwọn àlè tá à ń tán fọ́kúrí wa ní gbogbo ìgbà yẹn wọ́n á sáré kọ́ ti fọ́ọ̀nù. bí mélòó lẹ ní mọ̀. ẹ mọ̀ pé nígbà yẹn single mother jẹ́ ìyà gan nínú covid oníkálukú ẹ̀fẹ́ lọ́rẹ̀ẹ́. kálukú jókòó sí ilé ẹ̀mí. ìwọ àti ìyàwó àtẹ́bí ẹnìkan ni. àtàwọn ìyàwó mi ni. gbogbo àwọn àlè tẹ wáyàn tó já wa side chick ń kọ́ ẹ̀yin náà lẹ́ ń fún wa lówó ẹlòmí ìyàwó òjò ṣe transfer mọ́ ta ló ń pè ẹ́. àríra wa tán. kò sí lọ́wọ́ lọ. ebi wọ́n pa wá. jókòó síbẹ̀ o. ebi wọ́n pa wá single mother tẹ́ ẹ̀ ń bá ṣe nǹkan. àwárẹ̀ ni pè. èyí tá a náwó sí díẹ̀. ẹ wá stop ẹlòmí wá for opportunity pé ìyàwó mi wà rán àkókò ẹ̀ padà nǹkan tẹ́nìyẹn ṣe fún mi nìyẹn mo kàn pariwo ibi dé kò sí nǹkan tí máa gàrí báyìí kò sí nílé ọmọ méjì dé wà lọ́dọ̀ bọ̀dá dẹ̀ ṣe ń wò mí bíi pé fine girl ó máa gbówó wá àwọn èèyàn máa ṣe dáadáa tí mo pe ibi dé yẹn báyìí Túndé Edna ló kọ́kọ́ pè mí àti Linda Akeji ọkọ mi dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé tó bá ṣiṣẹ́ mi tọ́ta àjọ gbádùn tán ẹ máa gbọ́ èmi nìkan mò ń jẹ iṣẹ́ yìí wọn bí yàn ọkàn dà. a máa sọ bẹ́ẹ̀ ní wọn máa dùn kí ló fa lílù. insecurity náà ni àníkéyàn kan kó dé ládùúgbò wa báyìí tó mọ́tò tiẹ̀ ju tọkọ mi lọ a ní torí mi náà fi kó wa. ìnínà yẹn máa ń pọ̀ ọ̀bọ̀ kan tún pè mí sí location gbà kan ìjọ yẹn gbà yẹn ni mo fi kókó ònú ilé ẹ̀ mo lọ ṣe àǹtí Jaiye Kuti lè sọ̀rọ̀ yìí mo wà lórí sẹ́ẹ̀tì pẹ̀lú wọn boyfriend ni ó mú mi wá sọ́dọ̀ wọn lórí fíìmù yẹn mo dì kàn sáré wá ní o pé kọ́kọ́ èèyàn jáde kéèyàn wá sáré yọ wá ẹgbẹ́ ilé wa náà ti wá ṣe fíìmù kí sáré wá ṣe fíìmù ọlọ́kadà tó gbé mi lọ bó ṣe gbọ́kọ mi débẹ̀ nìyẹn no this is where I drop mommy Desmond bọ́kọ ìyá mi láṣọ èmi ò wá tí ìmọ̀ ẹ̀mọ̀ pé ìyàwó ilé tó yẹ pé wà ní òkè ń jáde mi lọ location owó wà lọ́wọ́ mi mo kàn kówó dé location yẹn mi ìmọ̀ pọ́kọ mi máa wá mo ti ń ra oúnjẹ fáwọn èèyàn mo ti ń ṣe yàrá pé èmi náà máa wọ location padà àfi bọ́kọ mi ṣe dé gbogbo àwọn tí mo wá ṣorí yẹn fún wọn wá ń lanu pé wọn kọ wúmà tó dé ń bá wa ṣeré tó ń ra nǹkan fún wa látàárọ̀ èmi gangan ni blogger kò ṣe pé mo jára pé ara mo darapọ̀ bóyá ẹ jẹ́ blogger kò sí blogger ní gbogbo Nàìjíríà yèmí ni #1 blogger. kí ló ṣẹlẹ̀. torí pé kí ni ọ̀rọ̀ tèmi náà máa ń fẹ́ gbọ́ ṣé rí blogger tèmi mo sọ fún yín pé wise cracking ni mí èmi ò kí ń dédé jump sórí ọ̀rọ̀. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ẹ̀. Oyinmomo ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sí orí ètò Oyinmomo lètò ètò náà ní Oyinmomo láti Agbala AK Media Concept níbi tí a ti ń sìn tí ọba aláwọ̀ àbẹ̀dẹ̀ kí ó máa jiná fún wa jẹ dáadáa tó a ti lọ síbi ìnájà wa oníbodè ìnájà láàrin àwọn òṣèré láàrin àwọn ìgbà ojúmọ́ àwọn sẹ́ríkì àwọn sàràkí àwọn ìlú mọ̀ọ́ká ibẹ̀ náà lálọ níbi tí a ti tuntun lọ mú ọ̀tọ̀ lónìí wá ọ̀tọ̀ lónìí ni ẹni tí agbéwá lónìí tẹ́ bá ń gbọ́ wise cracking of Naomi wise cracking wise òye ọgbọ́n ìmọ̀ cracking tí wọ́n ná cracking ṣé ohun tá a tó pọ̀ ta crack ta tó pọ̀ tó dẹ̀ tẹ sọ síta tó dẹ̀ ní mínì wise cracking of Naomi. of Naomi orúkọ yìí gangan kọ́. orúkọ tèmi ni Ọmọ́wùnmí Wahab aka wise cracking of Naomi olórí gbogbo àwọn single mother káàkiri àgbáńlá ayé. wise cracking of Naomi
kí èèyàn tó lè mú lórúkọ báwọn wá ó máa ní nǹkan tó kí ló bí kí ló fà á. Nígbà tí mo wà nílé ọkọ àárọ̀ mi mo rí pé mo fọ́nì sí àwọn neighbor mi. Èmi náà mọ̀ pé mo fọ́nì torí ní tíátà ni mí tẹ́lẹ̀ ṣùgbọ́n mo wá rí pé àwọn neighbor mi máa ń bá mi ṣeré. Neighbor mi kan wà ó dàbí ọ̀rẹ́ ọkọ mi bó ṣe decide pé may we open page for you now. lọ́dún wo mà. Ó ti pẹ́ o bí nǹkan bíi 9 years ago. Ó ní may we open page for you now. Facebook àbí YouTube. Facebook. Wọ́n ní you go open page. Ó ní mo ní na ordinary Facebook I dey use. Ó ní kò ń ṣí page fún mi. Bó ṣe ṣí page ni ó wá ní ṣé orúkọ wo mo rò pé mo lè jẹ́ pé nítorí tí mo ní idea gbogbo nǹkan torí pé èmi tí mo bá wò yín báyìí mo máa ń ní idea fún yín. Lọ́tọ̀ pé so ló wá ní báyìí tí mo fi máa. Ẹ fún mi ẹ wò mí báyìí ẹ fún mi láì díà. Ẹ dúró rè irú idea òun lè wo tí ẹ ṣe fòye. à ń bọ̀ bẹ́ẹ̀. So ló ṣáà ní kóun name mi lórúkọ orí mídíà yẹn náà ló ti pé type wise lèmi rò bóyá mo ní wise Naomi pé ẹ mọ̀ tí èèyàn bá wise pé why not wise Naomi akọrin wise cracking. Bọ̀bọ̀ yẹn kò ní ẹ jẹ́ ká pick wise cracking. Mo kàn ní crack joke ẹ̀ mo kàn ní ó yá fi kí lorúkọ ẹ̀ sí Naomi sí ó wá ní jẹ́ ká lo of Naomi orúkọ yẹn ṣe jẹ́ nìyẹn neighbor mi tó dẹ̀ tún jẹ́ bí ọkọ ọ̀rẹ́ ọkọ mi. ọ̀rẹ́ ọkọ ọkùnrin sí ni. ọkùnrin dẹ̀ ni. kí ọlọ́pàá yín pọ̀. kò sí ìkọ̀kọ̀ tó àbí neighbor náà ni neighbor ni ó. ẹ sọ kí nìkan lẹ́ẹ̀kan ni pé olórí single mother gbogbo àgbáyé àbí ṣe tè kó. ara o kò ṣe tè rárá olórí àwọn single mother gbogbo àgbáyé. wọ́n á ní pé ṣé single mother lẹ́yìn ni. bẹ́ẹ̀ ni. ká mọ̀ sọ continuity nù. single mother lèmi mo tún ń ṣiṣẹ́ fún single mother mo tún jẹ́ advocate fún single mother agbẹnusọ fún wọn gbogbo single mother. mo fẹ́ bèrè kí nìkan lọ́wọ́ yín mà àwọn kan ló sọ o èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o wọ́n ní àwọn obìnrin tó wà nínú ilé wọ́n ní díẹ̀ ni wọ́n àwọn tó pọ̀ ń ta ló pọ̀ jù. Wọ́n pọ̀ ṣe bẹ́yìn ọkùnrin náà rè sẹ́yìn náà kọ́lẹ̀. àwọn tèmi ń bẹ́ lè ilé wọn jáde ṣùgbọ́n ẹlẹ́yà àti yín tó jọkùnrin àwọn bíi tiyín náà ló ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe fún wọn àwọn náà ṣe fún wa àwọn náà sọ wá di single bẹ́ẹ̀ ni ara wọn lèmi náà ara àwọn single mother Nàìjíríà yẹn lèmi. ẹ tí wàá dáhùn béèrè mo ní sí pé lóòótọ́ ni àwọn tó wà ń ta wọ́n pọ̀ ju àwọn tó kọ̀ wà nulẹ̀ lọ. torí àwọn tó wà nulẹ̀ gan ìmí inú àwọn tó wà nulẹ̀ single mother ni wọ́n. bẹ́ẹ̀ ni tó wà ń ta ni. bẹ́ẹ̀ ni so ti ta pọ̀ ṣẹ́rí tinú ilé yẹn tẹ́ rò bóyá àwọn yẹn gangan lásán àwọn yẹn náà single ni wọ́n ẹsẹ̀ kan lé single mother ẹsẹ̀ làwọn náà kò dé ó yàtọ̀ síra wọn ti ta pọ̀ gan ṣùgbọ́n tinú ilé náà single mother náà ni ká sọ pé single mother ló dominate gbogbo àgbáńlá ayé. kí ló wá fà á báwo la ṣe bára mi ta ti bára wa yìí. ilé ayé yìí ni ṣẹ́rí ibi tí ilé ayé ti ń lọ báyìí ibi tí ilé ayé ń lọ yìí ẹni tí ìyàwó bá ti bá kalẹ̀ kó sọpẹ́ fọ́lọ́run tí obìnrin bá bá ẹ kalẹ̀ tẹ́ẹ̀jọ dàgbà tẹ́ẹ̀jọ dògbó. tájọ ló bí 70 years together. ó nídìí láti máa ṣọpẹ́ fọ́lọ́run pé èmi lélẹ́yìí tó ṣerú eléyìí fún. ayé ti dáyé jẹ́nsì. ẹni tó bá ti ń lo bí ogún ọdún nínú ìgbéyàwó ńkọ́ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọdún. kò tí ì ṣọ́ fún wọn. sígbà tí marriage ò lè crack nǹkan kékeré ló ń da most ìgbéyàwó rú. ṣé violence tá a fẹ́ sọ ni àbí àìgbọ́ra ẹni yé àbí ṣìnà ẹlòmíì kìíní ẹ̀ ti high kò lè gba tọkọ tó ń rọra manage nígbà tán fẹ́ nígbà kan tó jẹ́ pé tán bá ti bó jẹ́ nǹkan kékeré ló wà lábẹ́ yín bẹ̀ ṣe wà yẹn. kékeré náà ti ẹni kò tóbi. tẹ bá ń ṣe tí mo jẹ́ ìyàwó yín máa manage ẹ̀ ojú wa ò tí ì ràn ṣùgbọ́n nísìn wọ́n ti foríṣiríṣi nǹkan wà lórí ara. wọ́n pe kíni kan ní gbòòlà kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mà. gbòòlà náà ni òun náà ni kíní tá à ń sọ yẹn. òun náà pẹ̀lú nǹkan tí ń da nǹkan rú báyìí. ó ń da nǹkan rú. àwọn kan tó wá lọ sórí social media tí ọkọ ìbá lè bẹ ṣe bó jẹ́ bàbá ọkọ ẹni wọ mọ́ra bó jẹ́ ọ̀rẹ́ ọkọ ẹni fà sọ́dọ̀. no àwọn èèyàn ń kọ́ ìyẹn ò dáa. àwọn tó wá ń ṣe irú ẹ̀ kí lè fẹ́ sọ fún wọn. ìwà àbàjẹ́ ni. àwọn tó ń kọ́ irú ẹ̀kọ́ bẹ́ẹ̀. ìwà àbàjẹ́ náà ń kọ́yàn èmi ò kọ́yàn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn rí tẹ́ bá ń wo péèjì mi dáadáa èmi á máa sọ̀rọ̀ lèmi náà bíi tiyín ṣe rí ilé ayé tá a wà yìí tó bá rò pé ọkọ ẹ̀ ò dó ẹ dáadáa tó wá wò pé. ẹ dáwọ́ bò ó ẹ túbẹ̀ yẹn sọ pé tí ọkọ ẹ̀ ò ṣe dáadáa. ọkọ ò ṣe dáadáa ẹ má bínú. torí àwọn tó máa ní not to be broadcast. àwa máa ń là á tán lọ́dọ̀ tiwa ọkọ ò ṣe dáadáa fún ẹ. kò tẹ́ kanlẹ̀ ẹlòmíràn ní 2 minutes lọ́kọ òun 2 minutes yẹn ó dẹ̀ ń gbà nígbà tó láìkẹ́ kí ló dé tó wá di pé wọ́n tiẹ̀ ti wá di 5 minutes báyìí tí wọ́n ti improve jọkọ ẹ̀ lọ ni àbí kí ló dé tó fi láìkẹ́ ńlá tó fi láìkì pé kó pẹ́. kó lo kùkúmbà ẹ sọ délẹ̀. kó lo kùkúmbà kí ló dé tó yẹ kó ṣe wá láìkì ẹ̀ ń sìn nígbà tó wà ní kárọ̀tì ṣé bó ń bá a jẹ́. kó ra wọn jẹ́gẹ́gẹ́. wọ́n fẹ́ wọn lójú ni o.
wọ́n fẹ́ wọn lójú. ta ló kọ́ wọn nílò ẹ̀kọ́ bẹ́ẹ̀. àwọn ọkùnrin bíi yín náà ni. àwọn tẹ́rì àbáwọn Daniel tomatoes àbí Samuel ìyàwó ilé lẹ́nu mi máa ń láìkè. ìyàwó ilé tó ti fẹ́ sílé òun lẹ ọkùnrin mi máa ń láìkè láti wò pé jẹ́ n fi ṣàlè. ṣé mi èṣù ni. jẹ́nsì bá dì ní bí Nàìjíríà ṣe sọ wá dà. mọ́mí àwọn ọlọ́pàá ìjẹ́nsì náà. àwọn ìgbàlódé ni. àwọn kì í ṣe ló wà báyìí. ààyè ti di old school. àwọn bí Ayọ̀ àwọn Ṣáídá. èwo ni Ayọ̀ Ṣáídá. ẹ máa rí kámẹ́rámánì ń bò ní ìwòye àwọn Ayọ̀ àwọn Ṣáídá àwọn Dọ́lápọ̀. èmi kọ́ mo sọ. ọ̀dà àwọn Jésù àwọn jẹ́nsì nù. àwọn jẹ́nsì yẹn náà ni in fact kọ́lọ́n ṣàṣàánú wa. kí á ló mú ikú òǹdíṣẹ́ tíátà. nǹkan tó mú mi kúrò nídìí iṣẹ́ tíátà ọ̀rọ̀ ńlá ni. àbí gbòòrà yìí náà ni. gbòòrà náà ni gbogbo alamọ̀ pé lórí ọ̀rọ̀ iṣẹ́ tíátà táwọn bá fi gbólá lé ẹ kó ń bẹ̀ a jẹ́ pé bóyá ò dúró re tó ò fáìn tó ojú ẹ̀ ò hànú kámẹ́rà. nígbà kan táwa wà ní kékeré tá a bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ó ti pẹ́ náà bíi 1999 ni mo wà lọ́dún fáńgbà yẹn. èmi máa ń múra. ọ̀dọ̀ àwọn ògògó. bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ àwọn sátì Òkòyínká Abẹ́láre. mo délé ògùn dípẹ̀ náà bẹ̀. Délé. tó wà l'Amẹ́ríkà. mo mọ bọ̀dá Délé. So ìgbà yẹn tá wà lọ́dún fá gbogbo àwọn bọ̀dá Délé yẹn gbà táwọn náà wà ń bẹ̀ lèmi náà wà ń bẹ̀. So gbogbo ìgbà yẹn ọmọ kékeré èmi dẹ̀ máa ń múra bí ọkùnrin gbogbo ìṣe mi máa ń dàbí ọkùnrin bíi tomboy so wọn ò kí ń sábà lò mí wọn máa ń fẹ́ yàn mí nù pé ẹ fi ọmọ mi lẹ́jàre ọmọ mi tó yẹ pé ẹ bá ní kó ṣe èmi mi kì í ṣe make up ọmọ ní kó ṣe make up wà lóò ṣe ọmọ ní kó bọ̀ ìyẹn wá kọ́ o bí ó ṣe pé àwọn tó jẹ́ coordinator wa ń gbà yẹn yàtọ̀ sáwọn ọ̀gá wa àwọn yẹn náà bí mo ṣe ní mò ń gbogbo tomboy tó àwọn coordinator o. So gbogbo àwọn tán jẹ́ bíi sàwáwù wa ń gbà yẹn tàjọ ń ṣe rìázà tán jẹ́ pé àwọn náà ti lẹ́nu irú àwọn Sànní Àlí Délé Ògúndípẹ̀ àwọn Alẹ́ṣì Onílẹ̀gbalẹ̀ but Alẹ́ṣì yẹn èmi sọ wọ́n dẹ̀ gbọ́n ni o ṣe mọ̀ pé èmi jẹ́yàn kan tó jẹ́ pé tí n bá ti rí pẹ́ nìyí kò wù mí kí n fẹ́ àbí kí n bá a ṣe nǹkan pọ̀ instead of ti máa fi ní kájọ ọjà àbí kí n má bá yín sọ̀rọ̀ àwa sọ yín dẹ̀ gbọ́n àgbà mo lè sọ yín di bàbá mo lè ní ìmá ìdí gan kí n gbé ẹni tó bá jẹ́ pé látara mi kí ni lọ máa kọmọ làmọ́lẹ̀ máa yá lọ wà pẹ̀lú ẹni ẹ̀ máa wò pé ṣáà máa fi mí lọ́rùn lẹ̀ so àwọn nǹkan tí máa ń ṣe nìyẹn ibi àbọ̀dá Sànní tó bá ti wá ọmọ mi. Kẹ́hìndé Adéyẹmí ńkọ́. àwọn ògbóngẹ́ nìyẹn gbọ́ mi dáadáa. bọ́n ti dẹ̀ gbọ́ mi o ó sàmì náà bọ̀dá Kẹ́hìndé èdè jẹ́ rántí èèyàn. bọ̀dá mi ni ó yà bọ̀dá tèmi náà ni wọ́n ti di bọ̀dá tèmi náà àbọ̀ àwọn tóstà ni wọ́n o. really. dọ̀ àìmọ̀ kò sí nǹkan kan mo sọ wọ́n di ẹ̀gbọ́n mi ni yín àti dẹ̀gbọ́n ẹ má jẹ́ ká gbé dídó owó rẹ̀ sorry. ẹ má jẹ́ alára wa mọ́lẹ̀. ẹ má jẹ́ alára wa ẹ má sọ ìgbẹ́mọ̀ kọ̀rẹ́ ti. ẹ má kọ̀rẹ́ ti. wọ́n wà bá fà lórí títà lọ́lọ́. ẹ má jẹ́ ká alára wa mọ́lẹ̀ ẹ̀gbọ́n mi ni yín ẹ má jẹ́ ká gbé ilé lára wa mọ́lẹ̀ wọn àti wọn gbẹ́nu sọ̀rọ̀ òun wá kí n lò mí fún fún. ṣùgbọ́n èyí náà fáìn gan fa ṣé ẹ mọ̀ ni. nígbà tí ẹ ṣì rí báyìí nígbà yẹn yóò tún da jù báyìí lọ. ẹ bọ̀ wọ́n á lò mí sí fíìmù gbà tí mi bá ti gbé kinní yẹn lẹ̀ fún wọn gbogbo wọn á máa kanra mọ́ mi gbà mí tán bá pè mí sórí sẹ́ẹ̀tì báyìí pé kí n wá ṣe rìhásà mo lè gún nǹkan tán ní kí n ṣe dáadáa o ṣùgbọ́n ẹni tó bá fẹ́ gbé kinní tá à ń wù yìí lẹ́nu máa tẹ́rọ pọ̀ lẹ́bi wọ́n wọ̀ pé ìwọ kan ló ń ṣe tomboy òun wọ bọ́ksà táwa ń wọ̀ òun ẹ̀wọ̀ náà ń ṣakọ wo wọ́n pẹ́ ọ̀pọ̀ báàgì sẹ́yìn mú apẹ́ bá máa dé fìlà face cap máa ṣe bí ọkùnrin torí kán má bàa lè rí nǹkan kan ní ara mi náà. ẹ̀fẹ́ kan túbẹ̀ wù. kò sí pé mi ò lẹ́ni tí mò ń ṣe fún o ṣùgbọ́n torí pé láti sá fún wọn ẹ̀fẹ́ di kárí ilé ìfẹ́ di kárí ilé ọmọ pin kiri. mo torí ó dàbí ẹni pé mo máa ń rí dream yẹn gbà yẹn pé mo sì máa lọ sókè o tí n bá lọ pin fáwọn ilé àwọn ọ̀gá ló máa ń wù mí ṣe. ti ní fídíò lọ́wọ́. àwọn ọ̀gá ló fẹ́ máa ń wù mí ṣe àwọn ẹni tó ṣùgbọ́n mi ò láǹfààní àti débẹ̀ nítorí pé mi ò fáìn tó àwọn tó ń lọ sọ́dọ̀ wọn. ṣé sátì àbí nígbà yẹn Yínká Quadri ló máa ń wọ́n yìn. ọmọ olóòrò ẹ̀ kan nílé àwọn yẹn gan. nígbà yẹn o àwọn alẹ́ bí wọn bí aláya mi da. kẹ́débẹ̀ ẹ fẹ́ try àwọn ọmọ ni. nínú ìrìn àjò yẹn sọ pé ẹ ti ṣe fíìmù 3. bẹ́ẹ̀ni. ṣé skit lẹ ṣe ni àbí fíìmù tẹ pé alára tẹ pajero. ẹ pa alára pajero ni o mo pa rárá mo pajero. àwọn olówó à ń bẹ̀. first film mi tí mo ṣe ní Broken àwọn pidgin English yẹn àwọn Rotimi Salami Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá mọ́mì kí lorúkọ mọ́mì yìí tó máa ń Jùmọ̀kẹ́ George. mo fi máa rántí orúkọ wọn so àwọn náà wà ní. pa àwọn èèyàn alọ́dún fáni àbẹ́ ìrántí wọn. ẹ mọ̀ téèyàn bá ti jọwọ́ ibì kan lẹ̀ ní industry wa
tó ti wo pé bẹ̀yẹn ò pé ẹ kò sí nǹkan kan tó já mọ́ wàá kàn wò pé wo tó ti bá tiẹ̀ lọ at the end of the day tó bá fẹ́ padà mistake tí mo ṣe tó pọ̀ nìyẹn tí n bá ti mọ̀ bọ̀dá Sunny dẹ̀ wọ́n nù mí pé gbogbo ìgbà tí n bá ti lówó láti ṣe fíìmù kí n máa bọ̀ lọ́wọ́ come back to us. mo wá ṣe mistake mo lọ tẹ̀lẹ́nu bẹ́ẹ̀ nìyẹn ṣe ní kí n yá. àwọn láyé ìwé máa ń sọ̀tọ̀ gan-an. bẹ́ẹ̀ni I love you for that. ẹ ṣe gan sa mo lọ tẹ̀lẹ́nu bó ṣe ní kí n ya broken mo já lọ bẹ́ẹ̀ nìyẹn Olúmídé náà pé fíìmù tí mo kọ ní Yorùbá ó ní kí n ṣe tẹ̀lẹ́nu. mo tẹ̀lẹ́nu ni ó ní kí n ṣe ní broken pé broken yẹn ó máa lè lọ sórí DSTV English mo dẹ̀ ní òkè. wọ́n lè wà lọ sórí family àbí promax àbí wọ́n pè. àbí tó máa ṣáà ti ayárí gan showcase wọ́n ṣe bá wa package ẹ̀ ni mo ná wó dáadáa mo ná almost 3 million mo yáwó yẹn ni o ara àwọn fáǹsì mi gbogbo péjì tẹ́ ń béèrè lọ́wọ́ mi pé wisecracking yẹn ó ti ń gbòòrò gbogbo ìgbà tí mò ń ṣe fíìmù followers ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ so mo wá sunkún sọ online pé ẹni tó bá fẹ́ ṣe mí láàánú mo ní fíìmù Yorùbá kan tí mo fẹ́ yà pé fíìmù yẹn ó ti ń wù mí kí n yí padà sínú industry wa yàtọ̀ sí online tí mo máa ń ṣe yìí pé kan jọ bí bàbá kan ṣe pè mí lamẹ́ríkà nìyẹn wọ́n kàn ní Naomi mo ní sá wọ́n ló fẹ́ ya fíìmù kan ní sponsor bí èlò ṣé owó máa wà ń bẹ̀ mo lówó máa wà ń bẹ̀ wọ́n ṣe fún mi ní 3 million pé èló la máa fi pa bẹ́ẹ̀ nìyẹn ṣe parọ́ fún mi ó ní 3 million tàbá yaṣẹ́ 3 million a máa fi pa bí 6 million a máa make owó a máa ta káàkiri gbogbo àwọn ọkàn mi ti balẹ̀. ó gbẹnu kalẹ̀ ó lẹ́nu fún mi mo ṣe sáré mo fọ́ fún bí ṣe máa fọ́ fún mo kàn wọ́n pé ó yà bàbá yẹn kàn ní àwọn máa sẹ́ndì owó sí mi wọ́n sẹ́ndì owó yẹn nígbà tó máa sẹ́ndì bàbá yẹn tún fi kámẹ́rà àti wọ́n lẹ̀ àwọn oríṣiríṣi instrument tán ní tọ́wọ̀n ọ̀rẹ́ wọn ní wọ́n tún ní kọ́ kó wá location yẹn ṣáà Ayọ̀mọ́gàjí mo sọ fún ẹ Ayọ̀mọ́gàjí wà ń bẹ Rótìmí Sàlámì Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá Joromi gbogbo wọn náà wà nínú iṣẹ́ yẹn Face of the Ghetto níṣẹ́ yẹn first production mi láyé nìyẹn up till now mi ì tí ì rí ta disc yẹn mi ò rí ta fún èèyàn kankan o. Agbésílẹ̀ ni. Agbésílẹ̀ ni nígbà tó yẹ pé gbogbo ibi tá à ń gbé dé why do you shoot this movie broken why do you shoot this movie like this kí ni mo ṣe kọ fíìmù yìí báyìí kí ló dé tí mo jẹ́ kán lo broken kí ló dé wọ́n dẹ̀ gbà mí láyé ibi tí mo ti lọ yaṣẹ́ yẹn tó rádùúgbò mi ní Lébùté Mẹ́ta gbogbo àwọn ọmọ tabẹ̀ wọ́n dákẹ́ fẹ́ mu mo lo bus stop mo ṣàgbèrò nù kọ̀ńdọ́tọ̀ mo ṣe èmi àti Jùmọ̀kẹ́. ẹ ṣe àríta. àdẹ̀wà àríta wọ́n ní wáì tó jẹ́ pé broken la lò pé tá a fi lo Yorùbá pé Yorùbá dẹ̀ ní mí àwọn Yorùbá artists dẹ̀ ni mo kó síbẹ̀ wọ́n ṣàrí bákan mo ṣe gbé sílé nìyẹn so ńgbà tó wá yá mo ṣàtúnṣe ìṣiṣẹ́ torí mo máa ń ṣe blogger. mọ̀mọ́ tí bàbá tó fún yín 3 million ṣé wá dá padà bẹ́ẹ̀ dáwọ́ padà fún. mi ò dáwọ́ padà o. bàbá ò sì bínú. ó padà bínú ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ bàbá tó yá mi 3 million yẹn ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ Ọlọ́run má pa láàánú wa. táláàánú bá ṣe tán láti ṣe yín láàánú kò ní kọ pé orówó yẹn padà ò ní rí pé ò rí padà ṣùgbọ́n nígbà tó yá wọn padà kẹyìn mi àti bàbá yẹn síra wa débi pé wọ́n mú ọlọ́pàá wá sí location tí mò ń ṣe níní Ebola tẹ bá ti gbọ́n pa níní Ebola tí Basira Badia tó ṣe tó play Badia ti wà Badia yín tó play lead role èmi ni àti ẹ̀ lájọ ṣe níní Ebola wọ́n ṣe kọrúkọ ẹ̀ sínú 50-50 lájọ dá owó yẹn nígbà tí mo ti rí pé Face of the Ghetto kò já mọ́ nǹkan kan mo wá rí owó yẹn máa ń pè ní dàrú kí n máa fi ṣe owó ìjọ bí 1.8 ṣé n kó fún bàbá tí mo jẹ lówó jẹ́ n fi ya fíìmù mi ó possible kí n tà ó lè pọ̀ kí n fi mi ṣe pé Basira nìyẹn báwo ni mo ti ṣe kan ó ti bu mi lọ́wọ́ kan ní ó mọ̀ tẹ́lẹ̀ ó yẹ kó pàwá tá a mọ̀ ń pa ẹ̀ pẹ̀lú adúrò èèyàn tó mọ̀ ṣó yẹ kó gbá ẹ kírun kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ ó ṣe pè mí ní ẹ̀ bá ṣe ra lóòótẹ́ nìyẹn bá ṣe ṣàlàyé mo ṣe ṣàlàyé pé mo ní fíìmù mo ní story tó pọ̀ ńlẹ̀ bí dẹ̀ ṣe wà yìí tẹ bá wá story èmi gangan mo jókòó yìí mo lè fi gbogbo àtàwà ń bí ṣe story tó dẹ̀ pé tán bá wò wọ́n á pàtẹ́wọ́ fún wa mo bá ṣàlàyé story yẹn fún ló bá ní ta ló máa play lead role mo ní wọ́n ni kò play lead role tí mo play lọ́jọ́ kìíní àná láàrin fíìmù tàyí tí n bá mọ̀ pé bó ṣe máa rí nìyẹn some lead ni mo máa gbá kó tó di pé mo dòkè mo bá ní ṣáwọn èèyàn wá nírò pé bóyá kíní mo ní má ṣàwọ́rì jẹ́ àjọ bá ṣe bẹ̀rẹ̀ location yẹn ni àdúgbò mi láti ṣe lájà gbogbo àwọn ọmọ ọ̀tá àwọn tó wà ń bẹ̀ everybody wọ́n tún gbé fún mi pé ẹ mọ́kùnrin ọlọ́mọ ta mọ́ àwọn good boys of Lagos wọ́n tún gbé fún wa gbogbo iṣẹ́ yẹn location yẹn lọ smoothly gbogbo àwọn tó wà ń bẹ̀ náà gbádùn pé Naomi iṣẹ́ yìí torí mo ná gbogbo ara ni pé èyí tí mo ṣe láṣeyẹ yẹn mo fẹ́ ṣe lè láṣeyẹ so ibẹ̀ ni location yẹn ni mo wá wà tí ọlọ́pàá ti dé bàbá yẹn rò bóyá mo ti ta fíìmù yẹn ẹ ti rówó mo wá fẹ́ fi yà mí bàbá yẹn ṣe ní kán wá gbé mi nìyẹn nígbà tó máa gbé mi mo kàn sáré sọ fún director pé mo ń bọ̀
wọn ò gbé mi lọ sọ́nà jíjìn o torí wọ́n mọ̀ pé gbajúmọ̀ díẹ̀ lèmi náà lórí social media mo kàn sáré reason àwọn ọlọ́pàá yẹn ẹ ṣe sùúrù reason mo reason wọn àjọ reason yẹn mọ̀ ẹ lọ́wọ́ lọ ní èkó náà bí mi sí ẹ máa sọ̀rọ̀ lọ mi ṣe reason wọn nìyẹn pé ẹ jẹ́ ká ṣe sùúrù nú ayé bọ́rọ̀ ìṣerí báyìí lélẹ̀ ṣe mọ̀ gbogbo kí ni àwọn pípẹ́ wa ni àwọn fún mi ní 24 hours kí n fi return iye kan fún máa yẹn kí n tiẹ̀ mi sọ pé mo drop mo ní kọ́bọ̀ ò sí lọ́wọ́ mi dẹ̀ ṣe kọ́bọ̀ dẹ̀ sí mọ́ mo ti fi gbogbo owó patẹ́ tí mo ti parí fi lépọ̀ tí pọ̀nà ro kà ní. ẹ wá lo orin tí olórí wa níbàlọ̀ tó lò. tó ní wèrè la fi ń wo wèrè. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. wèrè ni mo fi wo wèrè o ṣe rí bí ṣe bọ́ sórí afẹ́fẹ́ nìyẹn omijé mi mọ́ omijé mi ó máa ṣàánú mi mo kàn sunkún báyìí pé ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí fíìmù tí mo ṣe lọ́jọ́ kìíní àná mo bá tún ní í ṣe kan ọlọ́pàá ti wá gbé mi ẹni tó yá mi lówó Àgbàlá Gabriel Ọlọ́run má pa Àgbàlá Gabriel fún mi àti Ìyálájé courtroom àtàwọn olóríire èèyàn bẹ́ẹ̀ l'Amẹ́ríkà wọ́n ṣe pè mí nìyẹn Naomi ó sunkún báyìí rí sórí online ìwọ tó yẹ pé wọ́n ló máa ń nu mi jẹ́ àwọn èèyàn nù kí ló dé mo ní báyìí ni ó fẹ́ bu mi lọ́wọ́ àdẹ̀wà location mi ò dẹ̀ gbọ́dọ̀ fi location yìí lẹ̀ torí sí tèmi pọ̀ nú ẹ̀. wọ́n á ní kò gbọ́dọ̀ bírèkì. wọ́n fún mi lówó. àwọn Daniel yẹn gbọ́dọ̀ bírèkì o. 2 million lọ sáré gádà fún mi. 2 million Àgbàlá sáré gádà pẹ̀lú àwọn àǹtí tó mọ̀ everybody àwọn tèmi gan tán jẹ́ fáǹsì mi ò dá ti rárá àti tàgbàlá nìkan àti Ìyálájé bẹ́ẹ̀ ni. ọmọ elénìyàn tí ò ṣe é fìyà jẹ. bọ́n ṣe fún mi báyìí mo sáré pé máa yẹn mo dé station yẹn pàpàpà àwọn tó wà ní àwọn èèyàn wá ń pè mí ní location yẹn pé àwọn gbọ́ pé o bọ́ sórí afẹ́fẹ́ o sunkún bí mo lè mi ò kí ń jẹ́ kán máa ṣírí mi àwọn afẹ́fẹ́ yẹn gangan náà máa ń bò mí láṣìírí tí n bá sunkún lójú yín aṣọ wo lẹ fẹ́ fi bò mí ẹbí tán ti lè bò mí láṣìírí mo sunkún sí yẹn èyàn ṣáà máa wọrí wọn ní àbọ̀ táwọn èèyàn ti ń pè wáyé ti lókè mo ní kò sí nǹkan kan tó máa ṣe èmi mo níṣẹ́ mo ṣe sọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn nìyẹn mo ṣáà produce. bàbá sì gba 2 million owó rẹ̀. bàbá gba 2 million kó tiẹ̀ wá fìyókù lẹ̀. bàbá ṣáà lè kẹ́ fìyókù lẹ̀. ó ní fìyókù lẹ̀ nìyẹn àlùbáríkà bá wọṣẹ́ yẹn. ìgbà ìkíní kan bá dí àbí níní bólà tó wá lọ àbí ò lọ. ó lọ fíìmù yẹn lọ ó lọ lórí YouTube mi ò fi polówó lẹ̀ ẹ mọ̀ pé online làwa wà. ọ̀rọ̀ rẹ̀ ti kẹ́ yí pé ẹ̀yin náà ti di page tó ṣe dáadáa. mo ti page tó ṣe dáadáa mo kàn bẹ̀rẹ̀ advert yìí ni ọmọ tó jẹ́ Basira gan òbílì pé ó lè trend bẹ́ẹ̀ àwọn tiẹ̀ náà tán rí pé àwọn social media àwọn náà sáré gbà á ni ṣùgbọ́n bẹ̀rẹ̀ sí bá polówó ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan oníkálukú. lẹ́yìn níní bólà ńkọ́. mo ti wá ṣe tèmi gangan tó jẹ́ pé Yorùbá fíìmù gangan mo ṣẹ̀ṣẹ̀ wá ṣe. kálẹ̀ pè sí. mo pọ̀ oríṣiríṣi àwọn èèyàn mo pé. ṣé padà sọ́dún fún àbẹ́ ìdọ́dún fún náà. mi ò dọ́dún fún o. èmi náà kò dábẹ́ o. mi ò dọ́dún fún. dábẹ́ tẹ́ bá máa ṣe. èrè tí mi ò jẹ́ ń bẹ̀ ni ò jẹ́ ń lọ. èwo pè yín lẹ́tí bá nájà lọ bò mí. mi ò ní ìwọ bẹ́ẹ̀ padà pè yín báyìí sì a rí pé ká máa sọ nípa àwọn tó yẹ kó jẹ́ blogger èyàn tẹ́ máa sọ lórí afẹ́fẹ́ ẹ̀yin náà ti darapọ̀ mọ́ wọn. mi darapọ̀ mọ́ wọn èmi gangan ni blogger kò ṣe pé mo jára pé ara mo darapọ̀. bóyá ẹ jẹ́ blogger. kò sí blogger ní gbogbo Nàìjíríà yèmi ni #1 blogger. kí ló ṣẹlẹ̀. torí pé kí ni ọ̀rọ̀ tèmi náà máa ń fẹ́ gbọ́ ṣé rí blogger tèmi mo sọ fún yín pé wise cracking ni mí èmi ò kí ń dédé jump sórí ọ̀rọ̀ èmi a máa crack mo máa farabalẹ̀ study nǹkan tó ń ṣẹlẹ̀ kó tó di pé mi sọ̀rọ̀ tí n bá sọ̀rọ̀ tán lórí social media tẹ́ ń wò yẹn tí n bá ti dá sí kéèsì tí mo bá ti sọ tèmi tán gbogbo blogger tó kù wọ́n máa dákẹ́ ni gbogbo tọ́ọ̀tì tán ń lò tẹ́lẹ̀ gbogbo wọn á sinmi ọ̀rọ̀ yẹn tán bá gbọ́rọ̀ yín bọ̀ tá à ń sìn pé bàbá yìí ó lọ bá ìyàwó oníyàwó sùn o ìyàwó yẹn wá ṣe kinní kankan tí gbogbo wọn bá ń bú yín ẹ mọ̀ pé wọn ò tí ì wá bá yín èmi á wá study yín èmi á wá lọ wo ọ̀rọ̀ nípa yín dáadáa èmi á wá lọ wá accident lọ àwa wò yín máa wá ní èèyà nǹkan tó ṣe bàbá yìí rè èmi á wá analyze ẹ̀ dáadáa mi ò ní fèpè sí èmi ò bá wọn ṣe fracas mi ò ní rí pè lẹ́nu mi bọ̀ má dẹ̀ sọ̀rọ̀ débi pé ọlọ́gbọ́n á gbọ́ wọn ní Naomi ìwọ ló sọ̀rọ̀ yìí inú àwọn dẹ̀ yọ. ṣùgbọ́n bí ẹ bá fẹ́ sọ ń pa mi ṣé ẹ tiẹ̀ máa kàn sí mi àbẹ́ẹ̀kàn ṣáà kan tiẹ̀ lọ wò nǹkan kan àbẹ́ẹ̀kàn wòye pé ó kì í ọkùnrin ó yọkùn díẹ̀ ó kọlà kọ̀ọ̀kan ìmọ̀ ń dán rí ẹ̀yìn ìṣètò ṣe é pè abẹ́ẹ̀ ní pè mí. #1 ó yẹ ká máa pè yín as a qualified blogger ó yẹ kéèyàn máa pè yàn ṣùgbọ́n tó bá ti mú yín tó jẹ́ pé nìkan ni mo kọ́kọ́ gbọ́rọ̀ yín wá sórí afẹ́fẹ́ tó jẹ́ pé ilẹ̀ gbé wá àbáwọn alábòsí kan náà gbé yín wá tán bá ti rù yín wá tí mo ti lè rí yín rí nǹkan tó bá fi lè mú mi tí mo ti rí yín lórí online èmi lásẹ̀sì láti sọ̀rọ̀ sí láìpẹ́ yín torí mi ò ṣe bí yín kò sí bí èmi ṣe fẹ́ mọ̀ yín. ẹ sì ní gbọ́tẹ́lu mi gan-an. kò nídìí o ẹ kàn dáàbò lọ. èmi ò wá ní bú yín bí èpè èmi á fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ ni òwe lèmi á fi pa bí ọ̀rọ̀ èyí á wá mú un lò pé ọ̀rọ̀ ọ̀dẹ lọ́mọ yìí sọ o bẹ́ẹ̀ lọ̀rọ̀ tèmi ṣe rí. ṣùgbọ́n tá a bá wo kí ni nǹkan tẹ́yìn náà ń ṣe
ká wò dáadáa ká sọ dáadáa iṣẹ́ ìròyìn náà ni o. Bí iṣẹ́ ìròyìn náà ni. Bí iṣẹ́ ìròyìn. Àwọn kan wà journalist ni wọ́n akọ̀ròyìn broadcaster àwọn tó ń kàròyìn irú tá à ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n nára wọn àwọn à ń kọ́ ìbẹ̀rẹ̀ abẹ̀rẹ̀ sí ní kọ́ ni a sì tún kọ́ à ń kà á ṣùgbọ́n nínú nǹkan tí wọ́n sọ lọ́nà pé kí o tó lè sọ̀rọ̀ nípa Daniel wọ́n Daniel ṣe kinní kan o gbọ́dọ̀ bí lọ Daniel wọ́n ní báyìí ló ṣe jẹ́ ká gbọ́ ká fún ní fíà yẹrin ká gbọ́ tẹnu ẹ̀ náà. nǹkan tó bá fi lè mú táwọn tó gbé yín wá sórí mídíà táwọn ti gbọ́ tẹnu yín nǹkan tó bá sọ pé ẹ ṣe lórí mídíà òun làwa máa follow up. màmá ṣe mọ̀ pé kíní gan wọ́n gbé lọ sílé ẹjọ́ ń gbà mí. ẹni tó bá kọ́kọ́ gbé jáde náà máa gbé lọ sílé ẹjọ́ òun lè gbá wa tá a fẹ́ dá sí. ó mà ṣe o. èmi kọ́ mo kọ́kọ́ gbé yín bọ́ta tí mo bá ti rí yín tí mo ti rí yín pé èèyàn méjì ti sọ mẹ́ta ti sọ èmi náà lẹ́nu láti jọ tó ló wà lórí kíní pé blogger. màmá ẹ mọ̀ jẹ́ ká torí àsìkò wa ṣùgbọ́n tá a bá wò lé ní àrí pé ká kàn mú ká mọ́ léèfé torí àsìkò lẹ́yìn àrí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan ọ̀rọ̀ nínú yàrá àwọn kan ọ̀rọ̀ tó ń pa àwọn kan lẹ́kún tó ń bà wọ́n nújẹ́ làwọn blogger máa tẹ̀bà tì wọ́n á gbé sórí TikTok àtẹ̀ntì làákàyè ẹ̀gbọ́n ò tó wọ́n máa dá sí wọ́n máa wí wọ́n máa sọ gbogbo ẹ̀ ó lè gan ojú rẹ̀ fi wù tó da bẹ́ẹ̀ sá. nǹkan burúkú ni ṣe rí iṣẹ́ wọn ò ká wọn lára ni bí iṣẹ́ ẹ̀ bá ká ẹ lára tó bá ní nǹkan tó pọ̀ tó ń ṣe ò ní máa jókòó sọ̀rọ̀ lọ́rọ̀ díẹ̀ ló máa sọ kó ò lè gbọ́rọ̀ yín wá sórí mídíà nsìn kó wá jẹ́ pé mo máa wá jókòó tì ẹ̀ẹ̀kan tí n bá ti sọ analysis nípa ẹ̀ mo ti mẹ́nu pé bẹ́ẹ̀ kò sí nǹkan tán àbá tún ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn mi ì tún ní débẹ̀ mọ́ mi ì dẹ̀ ní bá tẹ́ni yẹn. ṣé ẹ ọ̀rọ̀ Mohbad. mo dá sọ̀rọ̀ Mohbad. oṣù mélòó fi bá wọn dá sí. èmi kẹ̀ ẹ̀ẹ̀kan ni mo sọ ẹ̀ẹ̀kan tí mo sọ gbogbo wọn reason ọ̀rọ̀ yẹn nǹkan tí mo dẹ̀ wá sọ òun náà ni gbogbo wọn náà padà sọ òun náà ló wá padà wá end. ilẹ̀ sọ. ṣe rí ikú Mohbad yẹn Ọlọ́run má fọ̀rọ̀ ọlọ́rọ̀ gbá mi lẹ́nu gẹ́gẹ́ bá a ṣe jẹ́ blogger ṣe rí ikú Mohbad yẹn àfọwọ́fà Mohbad náà wà ń bẹ̀. ẹ blame òkú ọ̀run náà. ó blame òkú ọ̀run ṣé wàá àwọn tó ń kú lórí ọ̀rọ̀ ẹ̀ tó fẹ́ ba yé ara wọn jẹ́ ó lè ní wọn. tó fi ń pọ́n mọ́ pawó ni. kò sí nǹkan tó dàbí owó ṣẹ́yìn lè ṣe nǹkan ọ̀fẹ́ ni gbogbo ariwo tán pa yẹn owó náà ń pa. lórí mídíà owó gidi ni ẹlòmíà tún pè wọ́n tó jọ́ máa sè àwọn nànà mú mi tán wà ń lo òyìnbó tán rí nǹkan tán fowó ṣe ẹ̀pẹ́ ni tó ń sọ ọ̀rọ̀ ọmọ tó ti kú tó ń jà kẹ̀kẹ̀kẹ̀ ẹ̀ tún máa sẹ́ndì owó mo fẹ́ fún ẹ ní 200,000 bá mi máa sọ̀rọ̀ ọmọ yẹn lọ ẹ ti rí. sọmọ ṣe bẹ́ẹ̀ ni. bá mi máa sọ̀rọ̀ ọmọ yẹn. èlò alágbó yìí ń bẹ̀. èmi wọn ò ní dọ́dọ̀ tèmi tó lóòótọ́ ọ̀rọ̀ tẹ́ tó ẹ̀ mọ́pọ̀ olóòótọ́ ìlú òun lọ̀tá ìlú ni wọn ò ní dọ́dọ̀ mi wọn ò ní bùn mí ní nǹkan. wọn ò ní bùn yín ní nǹkan. tó wọ́n ti mọ̀ pé mi á sòótọ́ mi á go straight to the point. láti lè ṣe wa níbí látọ̀dọ̀ aláṣẹ àti olùdarí wa arábìnrin Jọ̀sọ́lá ọmọ Olúwoyè Ọ̀gámà àyà àṣekú ní káfílẹ̀ káfílẹ̀ ẹ̀ṣọ́ tẹ́ ẹ bá dé bí o. wọ́n fún mi ní nǹkan o. bẹ́ẹ̀ ẹ bá fọwọ́ ajé gbà. ẹyin mọ́mọ́ ẹyin mọ́mọ́ ni. thank you so much mo dúpẹ́ o ẹ bá mi kí wọn iléeṣẹ́ yín ò ní bàjẹ́ o kò ní jóná rédíò station yìí á máa lọ síwájú. tẹlifíṣàn tiẹ̀ ní. ẹ̀bẹ̀ tẹlifíṣàn station yìí á máa lọ síwájú ni. aláàmà mi màmá tá a bá wo kí n yàrá iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ọ̀nà tẹ́ ń tọ́ yìí ǹjẹ́ tẹ̀ ti ṣe débi kan tẹ́ pé ó fẹ́ bu lọ́wọ́ tẹ́ fẹ́ èmi ò ní ṣe búlọ́ọ̀gì mọ́ o bẹ́ẹ̀ kí n padà sí di tíátà mi o. Toyib Mighty ni o. Toyib Mighty. iṣẹ́ Toyib Mighty èmi ni mo gbé ọmọ Toyib Mighty tó máa ń kọrin orin wòlíì lọmọ wọn ó ti jókòó ń bí. nígbà yẹn tí kí lorúkọ ẹ̀ bàbá White tó ń ṣe mánéjà ẹ̀ ọmọ yẹn àti bàbá ẹ̀ wá sunkún sọ́dọ̀ mi wọ́n wá sí ọ́fíìsì mi ẹ lọ́fíìsì. mo ṣe lọ́fíìsì báyìí mo kọ́ bí kan gan sí kò Dubai mo ní foundation mo ní charity organization tó bèsì lórí. ẹ ń bùyàn lówó. orí obìnrin single mother mo sọ fún yín single mother tó ń wáṣẹ́ èyí tó ń wọ́ ọkọ mo tún ṣe matchmaking mo fún wọn lọ́kọ. nǹkan pọ̀ tí mo fún yàn yàwó náà. mo fún yàn yàwó káàkiri àgbáńlá ayé so Toyib yẹn ni nǹkan tó fẹ́ wù kù mi ṣùgbọ́n torí pé mi jọmọ ikò àti pé mo jọmọ ògbóró gbogbo ẹnikẹ́ni tó bá ti jọmọ ògbóró nǹkan ò ní tètè rí kẹ́dà. èmi ọmọ líle. mo lé normal so nígbà tí ọ̀rọ̀ Toyib yẹn máa dé ìdájí ni mo fọ̀rọ̀ yẹn ṣe ní early morning kó tó di pé bàbá yẹn lọ report mi ní station torí ó yẹ kí n kọ́kọ́ pe ẹni tọ́rọ̀ ṣẹlẹ̀ sí bó mo pè wọ́n lẹ́ẹ̀kan mo rí pé wọ́n gbé ṣùgbọ́n bó ṣe ń ká Toyib àti bàbá ẹ̀ lára mo kàn ní kán jẹ́ kán gbé wá sí mo kàn ná sáfẹ́ báyìí mi ò mọ̀ pọ̀ mọ̀ yẹn gan stage èmi tí mo gbé lọ gbogbo òlú bẹ̀rẹ̀ sí pè mí ní Amẹ́ríkà Naomi ọmọ tó gbé yẹn kí ló lè ṣẹlẹ̀ lọ́jà fún ló bá wọn pọ̀ tí mo rí pé kọ́ yẹn ti pọ̀ jù báyìí bó ṣe di 5 o'clock èmi dẹ̀ máa wọn èèyàn ní. ṣé wọ́n ṣe ẹ̀dá ṣé wọ́n kí náà ṣe fún náà. passport téèyàn kan ṣe fún un pé kó fi wá sílùú òyìnbó wá kọrin bàbá yẹn sì sí ẹ̀
bàbá yẹn sì sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan torí pé ó ti rí pé ọmọ yẹn ti ń ṣe bákan bákan ó wá sísì ẹ̀. bàbá yẹn ló tọ́jú ẹ̀ tẹ́lẹ̀ ni. bàbá yẹn ló ń tọ́jú ẹ̀ bàbá yẹn ló gbà lọ́mọ àwọn ọmọ ìkúnnù ló bí ibi tí tó wá ti di pé ọmọ ti fẹ́ gbọ́n mọ́ òun lọ́wọ́. ọmọ ti fẹ́ gbọ́n mọ́ òun lọ́wọ́ ọmọ yẹn ti fẹ́ máa bàbá ọmọ yẹn gangan ló tún wá tàn nígbà tẹ́mi náà tí bá ti wá mọ̀ kí n má ṣiṣẹ́ ọmọ yẹn. ẹ regret. ṣùgbọ́n mi ò regret náà torí Ọlọ́run fi gbé mi ga iṣẹ́ yẹn ó bùn mí débi pé péjì mi gan lọ ibẹ̀ iṣẹ́ yẹn ló jẹ́ kán mọ̀ mí. lẹ́yìn Ebide tí mo ṣe Ebide ló kọ́kọ́ gbé mi tí mo. kí ló ń ṣe Ebide? Ebide ní covid so Ebide òun gangan ló gbé mi jáde lórí péjì Wisecracking tá a ti ń sọ yẹn. Ebide ni mo ṣe nínú covid ebi ti pa mí nígbà tí mo fi lé ọkọ lẹ̀ nínà lọkọ mi máa ń nà mí mo wá fi lé ọkọ lẹ̀ mo wá lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi ọ̀dọ̀ ọ̀rẹ́ ló yẹ kí n lọ o mo pe ọ̀rẹ́ ó ní kí n padà síbẹ̀ ilé ọkọ ni là ń gbé mo ní mi ò dẹ̀ pẹ́ fúnràn lọ́wọ́ rí kí n kàn sá sọ́dọ̀ ẹ̀ kí n fi tóra mi jọ ó ní rárá bí ṣe pé ẹ̀gbọ́n mi nìyẹn ẹ̀gbọ́n mi dẹ̀rẹ̀ ìyàwó wà nílé ọmọ wà nílé kò sí nǹkan táwọn náà máa jẹ kò sówó kò sí nǹkan kan mo kàn gbé kámẹ́rà lẹ̀ ni mo ní Ebide o Ebide mo dẹ̀ ti di single mother ebi màmá ń pa single mother Ebide tá a bá dẹ̀ pé gbogbo àwọn àlè tá à ń bá sùn tá a bá pé gbogbo ẹ mọ́ bínú tá a bá pe gbogbo àwọn àlè tán fọ́kúrí wa ní gbogbo ìgbà yẹn wọ́n á sáré kọ́ ti fọ́ọ̀nù. bí mélòó lẹ ní mọ̀. ẹ mọ̀ pé nígbà yẹn single mother jẹ́ ìyà gan nínú covid oníkálukú ẹ̀fẹ́ lọ́rẹ̀ẹ́. kálukú jókòó sí ilé ẹ̀ ní. ìwọ àti ìyàwó àtẹbí ẹnìkan ni. àtàwọn ìyàwó mi ni. gbogbo àwọn àlè tẹ wáyàn tó já wa side chick ńkọ́ ẹ̀yin náà lẹ́ ń fún wa lówó ẹlòmíì ìyàwó òjò ṣe transfer mọ́ ta ló ń pè ẹ́. àríra wa tán. kò sí lọ́wọ́ lọ. ebi wá pa wá. jókòó síbẹ̀ o. ebi wá pa wá single mother tẹ́ ẹ̀ ń bá ṣe nǹkan. àwa rẹ̀ ni pè. ẹ̀yin tá a náwó sí díẹ̀ díẹ̀. ẹ wá stop ẹlòmíì wá for opportunity pé ìyàwó mi wá rán àbúkẹ́ padà nǹkan tẹ́nìyẹn ṣe fún mi nìyẹn mo kàn pariwo Ebide kò sí nǹkan tí máa gàrí báyìí kò sí nílé ọmọ méjì dẹ̀ wà lọ́dọ̀ bọ̀dá dẹ̀ ṣe ń wé mi bíi pé fine girl ó máa gbówó wá àwọn èèyàn máa ṣe dáadáa tí mo pe Ebide yẹn báyìí Túndé Edna ló kọ́kọ́ pè mí àti Linda Akeji nígbà tó máa ṣe interview tó máa ní kó pè mí sórí live call mo kàn ní mi ìdẹ̀ tí star púpọ̀ mo kàn máa ń ṣe content kéékèèké ni kí ló ṣẹlẹ̀ ń bá náà fẹ́ fún mi lówó wọ́n ṣe ní kan wá fún mi wọ́n kọ́kọ́ fún mi 100,000 mo ní 100,000 ẹ wà àkọ́kọ́ oúnjẹ sílé mi àtẹ̀gbọ́n mi. nínú ilé tí wọ́n lọ́ọ́ fọ́kọ́ gbára yín lọ. nǹkan kan wá ṣẹlẹ̀ tó bà mí nínú jẹ́ tí mo fi mọ̀ pé Ọlọ́run tí tóbi Ọlọ́run o bàbá nígbà tí mo ṣe bíbí yẹn tán mo lálẹ́ kan tí mo máa lọ ń bá. ẹ̀yin àtàlẹ́ náà ni. bẹ́ẹ̀ ni ọmọ ògbóró ni mí mo lálẹ́ kan tí mo máa lọ ń bá àlè yẹn wà ń kó òdùn bẹ̀ yẹn àlè yẹn mo dẹ̀ ti ẹ mọ̀ pé mo ní mo ti fi lé. ẹ má sọ orúkọ ẹ o. mi ò ní sọ orúkọ ẹ ẹ mọ̀ pé mo ní mo ti fi lé ọkọ lẹ̀ so lẹ́yìn ni ọ̀dọ̀ bọ̀dá mi mo wá ń gbé ni mo fi wá ṣe bídé yẹn mo wá ṣe bídé yẹn tán mo kàn drop fóònù yẹn mo lọ wẹ̀ mo wá lọ sọ́dọ̀ àlè mi yẹn mo wá pa fóònù yẹn ipe kó má lè ríǹgì jù mi ṣàmọ̀ pé mo họ́ọ̀fù fóònù yẹn mo lọ sọ́dọ̀ ẹ̀ nígbà tí máa dé padà lálẹ́ tí máa dé inú ilé mo wá fi fóònù lẹ̀ síbi tí mo ti ń ṣáàjì ṣe bìlí pé ọjọ́ tí nǹkan kan tí mo ṣe bídé yẹn náà níjọ́ ṣe bìlí pé mo dẹ̀ fi fóònù mi lẹ̀ báyìí ó lè dẹ̀ wọlé bọ̀dá mi lọ kírun wọ́n wá sílẹ̀kùn lẹ̀ bọ́dẹ̀ ṣe máa ń sílẹ̀kùn lẹ̀ nìyẹn tó bá ti lọ kírun wọ́n dẹ̀ lọ kírun mi ìmọ̀ bóyá lè yẹn ń ṣọ́ wọn ni ó dẹ̀ wọlé báyìí ó dẹ̀ yọ fóònù mi lójú oorun mo dẹ̀ ṣe bọ̀dá mi kí ló dé tẹ yọ fóònù mi ẹjọ́ ó cháàjì o nígbà tí máa lajú mo kàn rẹ́ nìyẹn tó wà ní another phone mo kàn fa àdá bọ̀dá mi yọ èmi dẹ̀ burú gan mo kàn fa àdá yẹn yọ mo lé o ṣùgbọ́n ẹ mọ̀ pé ọkùnrin ò lè dàbí obìnrin àti pé àdúgbò wọn ni èmi ò rí lè mọ bẹ̀ púpọ̀ mo ẹ̀ṣẹ̀ ń gbé bẹ̀ ni gbogbo èèyàn tí mo rí ní ìdájí yẹn ló jọ ọmọ yẹn ọmọ ni ló jọ bọ̀bọ̀ yẹn lójú mi àmì ọba yẹn ẹ mọ̀ kò ṣiṣẹ́ mo ẹ̀ṣẹ̀ ṣe bídé mo tẹ̀ sí wo lórí fóònù bọ̀bọ̀ boyfriend yẹn mo ti rí pé àwọn èèyàn wo mi náà àwọn àti ń wo iṣẹ́ mi èmi náà ti ń star o. sọwọ́n ní fóònù gbàdá èrì gbà lọ́wọ́ rẹ̀. mi ò rí gbà ó kí ni ọmú fóònù mi lọ àárọ̀ ọjọ́ kejì tílẹ̀ wa mọ́ gbígbọ́ imú fóònù mi lọ lórí nídàájí yẹn tílẹ̀ wa mọ́ lọ́rẹ́ mi kan wá pé bọ̀dá mi torí mo sọ fún pé ọ̀dọ̀ bọ̀dá mi mo wá pe nọ́mbà bọ̀dá mi pé Naomi o ti trend wọ́n ní trend báwo kí ló tó sunkún bẹ́yẹn sórí afẹ́fẹ́ pé Bídé ìwọ ló pariwo Bídé single mother mo níbẹ̀ ni mo ní mo ẹ̀ṣẹ̀ tí wọ́n ti jí fún mi ó kàn ní kí n lọ login ní tí máa wò 1 million views mo ní kí ló dé kí ni mo ṣe tó special ń bíbà kábíyèsí inú àdúgbò tí bọ̀dá mi wà yẹn gangan ló kọ́kọ́ pè mí mo kọ́kọ́ gbé ráìsì ẹ̀wà bag ó ní kí n pe gbogbo àwọn single mother tí mo mọ̀ bí ṣe bẹ̀rẹ̀ sí pín oúnjẹ fáwọn single mother nìyẹn wọ́n pè mí sí àwọn kinní kan ní kí lorúkọ ẹ̀ J44 wọ́n pè mí lóòótẹ́ wọ́n ní kí n wá single mother tó wà lọ́nà ọbẹ̀ kan jáde wá a fẹ́ pín nǹkan a ṣe bẹ̀rẹ̀ sí pín nǹkan lórí wọn ò pín nǹkan tẹ́lẹ̀ oníkálukú wà ní ilé nínú covid ní kò sẹ́ni tó share nǹkan kan wọn ò pín anything for everybody ebi wá ń pa wá òun ni mo fi wò pé mo dẹ̀ ṣe fídíò yẹn ó dẹ̀ tún jí fóònù mi
bí ṣe lọ́ọ̀gì fóònù ẹ̀ pa mo dúpẹ́ o wàláì bí ṣe di star nìyẹn láti ìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí support single mother ni mo ti ń sọ̀rọ̀ nípa single mother ni mo ti ní foundation nípa single mother. ọkọ̀ àròjọ yín kọ́ bó wà láàrin báyìí lónìí. ó ti kú Ọlọ́run bá fọ̀run. kàṣà. young boy dẹ̀ ni àjọ jẹ́ age mate tó bá celebrate birthday èmi á celebrate. kí ló dà nǹkan rú kí ló dà ní irú. àwọn olóyìnbó ní insecurity. insecurity ẹ fáyìn jù lójú rẹ̀. bóyá nítorí àwọn nǹkan tó máa ẹ mọ̀ téèyàn bá báṣẹ́ ọmọ tó bá rí pé iṣẹ́ yẹn wà ń bẹ̀ o ò ní fẹ́ tí ì fi iṣẹ́ yẹn lẹ̀ o ò ní fẹ́ filẹ̀ rárá wàá wò pé iṣẹ́ ńlá ni iṣẹ́ yìí kò gbúdọ̀ jẹ́yàn méjì ló máa jẹ́ èmi ọkọ mi dẹ̀ jẹ́yàn kan tó yẹ pé tó bá ṣiṣẹ́ mi tọ́ta àjọ gbádùn tán ẹ máa gbọ́ èmi nìkan mò ń jẹ iṣẹ́ yìí wọn ò bíyàn ọkọ dà. a máa sọ bẹ́ẹ̀ ní wọn máa dùn kí wọn ló fa lílù. insecurity náà ni àníkéyàn kan kó dé ládùúgbò wa báyìí tó mọ́tò tiẹ̀ ju tọkọ mi lọ á ní torí mi náà fi kó wá. ìnínà yẹn máa ń pọ̀ bọ̀bọ̀ kan tún pè mí sí location gbà kan ìgbà yẹn ni mo fi kókó ònú ilé ẹ̀ mo lọ ṣe àǹtí Jaiye Kuti lè sọ̀rọ̀ yìí mo wà lórí sẹ́ẹ̀tì pẹ̀lú wọn boyfriend ni ó mú mi wá sọ́dọ̀ wọn lórí fíìmù yẹn mo dì kàn sáré wá ní o pé kọ́kọ́ èèyàn jáde kí èèyàn wá sáré yọ wá ẹgbẹ́ ilé wa náà ti wá ṣe fíìmù kí sáré wá ṣe fíìmù ọlọ́kadà tó gbé mi lọ bó ṣe gbọ́kọ mi débẹ̀ nìyẹn pé this is where I drop mommy Desmond lọkọ ọjà mi láṣọ níbẹ̀ gangan èmi ò wá tí ìmọ̀ pé ìyàwó ilé tó yẹ pé wà mí ò kí ń jáde mi lọ location owó wà lọ́wọ́ mi mo kàn kówó dé location yẹn mi ìmọ̀ pọ́kọ mi máa wá mo ti ń ra oúnjẹ fáwọn èèyàn mo ti ń ṣe yàrá pé èmi náà máa wọ location padà àfi bọ́kọ mi ṣe dé gbogbo àwọn tí mo wá ṣorí yẹn fún wọn wá ń lanu pé wọ́n kọ́ wúmà tó dé ń bá wa ṣeré tó ń ra nǹkan fún wa látàárọ̀ ó ya mí sáṣọ ó já aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ ó já gbogbo wèrè. wọ́n gbà yẹn náà yín náà pẹ́pẹ́ ní ojú kankan kan. èmi ò ń lójú ibi tẹ́mi worst dé nìyẹn mo sọ fún yín pé tọ́ńbọ́ ẹni ní. ìgbà tí wàá kó ń bẹ̀. bẹ́ẹ̀ ni làwọn lẹ́pẹ́ àwọn ti bí. ẹni tí n bá ti ń fẹ́ náà ni máa ń fẹ́ mo kàn jẹ́ mọ̀ gbòòrò mo lóríṣiríṣi ọ̀rẹ́ tí n bá control ọkùnrin fún yín báyìí sìn oríṣiríṣi àwọn bàbá olówó tó ẹ̀kọ́ máa ní Naomi ṣé kí n control obìnrin mo lóbìnrin lọ́wọ́ fàwọn obìnrin lẹ. tó yẹ pé wọ́n máa ń pè mí bí ṣá. owó ni ẹ control. ó dà mo ti gbọ́ máa kọ́. ẹyọ ọdẹ wọn káàkiri àgbáńlá ayé àtúgbẹ wa ń jẹ omi ọjọ́ rí. àgbọn wa mo gbádùn gbé mi débẹ̀ inú mi dùn. inú mi dùn fíìmù olóńgbò báyìí. tèmi dùn ni o. tèmi dùn ni ó máa jáde ní next month sórí Yorùbá Wood. Yorùbá Wood ló fẹ́ ṣe ẹ̀. so ẹ ti wọ tíátà báyìí dáadáa. mo ti wọ inú ẹ̀ pàápàá. gbogbo àwọn péjì lè ṣe wọ́n ni. mo tún ṣe content níbẹ̀ tó jẹ́ pé tíátà tí mò ń ṣe tíátà Yorùbá tí máa sọ̀rọ̀ máa ṣe tó dẹ̀ ń wò ó táwọn èèyàn bá mi wò. ó sì ti dowó. ó ti dowó ó ti dọ́là. monetization náà ni. ṣé Facebook àbí. bẹ́ẹ̀ ni. ìjọba Tinubu ni o. àbí ẹ̀kọ́ ni. ṣé ìjọba Tinubu ni. bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n ní Nàìjíríà àwọn ọmọ Nàìjíríà wọ̀ lọ́mọṣẹ́ báyìí. rárá àwọn tí ń ṣe kó tó di pé Tinubu wọnú ẹ̀. bóyá ẹgbà pọ́nà ẹ̀yìn gbàbí kan ni. ó dà ẹ̀yìn ọlọ́run náà ṣe o. ìjọba Tinubu náà tó kò ní bàjẹ́ o ìjọba alẹ́wà náà ní dàrú gbogbo náà ni àmọ̀mọ̀ ṣe ní agbára Ọlọ́run ọba agbádùn ìyàwó dáadáa wise cracking of Naomi orúkọ ìpìlẹ̀ ńkọ́ Kìfáyà kọ́ ni. ọmọ mi Wahab. fún gbogbo àwọn tí torí mo rí pé ẹ ti sọ̀rọ̀ ń ẹgbẹ́ mi dé rẹ̀ dáadáa fáwọn tí wọ́n wá fẹ́ tẹ̀lé yín wọ́n fẹ́ wò nǹkan tẹ̀tẹ̀ ń ṣe ń bẹ̀ gan ẹ wo nu kámẹ́rà ọ̀kẹ́ wa sọ péèjì yín síbẹ̀. péèjì mi orúkọ péèjì tèmi òun ni wise cracking of Naomi à ń ṣe blogger ń bẹ̀ blogger tó lọ́kọ̀ọ́ à ń blog ń bẹ̀ a dẹ̀ tún ṣe kọ́ńtẹ́ǹtì a dẹ̀ tún ní charity organization Naomi Single Motherhood Charity Foundation ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń ṣe ń bẹ̀ à ń help àwọn èèyàn tán bá gbá láàárẹ̀ wa à ń sọ pé káwọn fans wa help wọn. ẹ̀ ń ṣe tíátà ń bẹ̀ náà àti skit àti gbogbo ẹ̀ à ń ṣe skit gbogbo ẹ̀ là ń jọ̀ mọ́. èyí tẹ́ gbé láyé bẹ́ẹ̀ nìyẹn bá yín gé kékèké ẹ lè gbé sílẹ̀ tí wọ́n sì bá yín wò pẹ̀lú ọ̀rọ̀. tí bí yẹn àbí. thank you so much ẹ lọ ṣe bẹ́ẹ̀ yóò sì ṣe lágbára lórí. adéwọ́n kà sí mi orúkọ tèmi ọmọ ọba ní Sàárẹ̀ Olú ọmọ àjàlá erin ọmọ àjàlá ọ̀sọ̀ ọmọ àjíkàjé àdéhùnmú ọmọ adéníyì lọ́jà àtòkò mọ́dé Ṣàngó ará àbáyọ̀mí ọ̀yà àdéhòrì òrìṣà tí gbogbo ara àjíkàjé fi obì kà kẹ́kẹ́ òun náà ni gbogbo ọ̀yà ara alájọ ló ń fi ojú di bàbá lé Sàárẹ̀ ní bàbá mi ní olókè ẹ bàbá mi Àlàbí ń bẹ̀ bí tó ti ń ṣe àyè àgbà ó dàbọ̀.